Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ewu tó ń bẹ nínú àìní Ọlọ́run ní Ọlọ́run. Ewu tó wà nínú àìní Ọlọ́run ní Ọlọ́run. Ọ̀rọ̀ yìí dojú kọ gbogbo àwọn tí ó ń ṣẹ̀sìn àtàwọn tí ń lọ ṣọ́ọ̀ṣì, gbogbo ẹni tó ń bọ òòṣà. Bẹ́ẹ̀ ni, ẹni tó jẹ́ pé ẹni tó ń sìn kì í sọ Ọlọ́run òtítọ́, ẹni tí ń sìn nǹkan tọ́lọ́run dá tó fi ẹlẹ́dàá lẹ̀ tó wá ń sin ẹ̀dá ọwọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ìwé Jóòbù orí 8 ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 13. Ìwé Jóòbù orí 8 ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 13. Ó nígbà tí ó wà ní tútù tí a kò ké e lulẹ̀, ó rọ̀ dànù. Báyé gbogbo ẹni tí ọba lọ́lọ́run ṣe máa rí nìyẹn. Ẹni tí ọba ní Ọlọ́run nígbà tí ayé ẹ̀ bá dàbí ẹni pé ó tutù mínímíní, yóò kàn déédé ní ìrírí ìrẹ̀dànù ni. Ewéko gbogbo mìíràn ó dípò rẹ̀. Bẹ́ẹ̀ ni pa ọ̀nà wọn á ké lulẹ̀, á rọ̀ dànù. Bẹ́ẹ̀ ni pa ọ̀nà gbogbo àwọn tó gbàgbé Ọlọ́run, àwọn tí wọn ò ní Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ti àwọn àgàbàǹgebè yóò di òfo. Ewu mẹ́jọ ni mo fẹ́ sáré mẹ́nubà kí n tó gbàdúrà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá wà láì lọ́lọ́run. Ẹ má gbàgbé, nínú àwọn ìṣòro mẹ́rin tí mo sọ pé ó jẹ́ gbajúgbajà tó kárí ayé, àkọ́kọ́ nù rẹ̀ ni mo yanjú láti bí ijọ́ mẹ́ta. Òun náà mo dẹ̀ fẹ́ fẹ́nu ọ̀rọ̀ jóná lórí èyí. Òun náà ni ìṣòro àìní Ọlọ́run ní Ọlọ́run. Ìyẹn ló sóyàn dédìí ìbọ̀rìṣà, ló sóyàn dédìí ẹ̀sìn. Sẹ́rí gbogbo ẹnikẹ́ni tí ó bá ní Ọlọ́run ni wọ́n rọ̀ dànù. Wọn à ní nírètí, wọn ó sì ṣègbé. Ntí ìwé Jóòbù orí 8 yẹn sọ, ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 13 yẹn. Ìkejì ni wípé Ọlọ́run kò ní fààyè gbarú àwọn èèyàn bẹ́ẹ̀ níwájú ẹ̀. Ọlọ́run ò ní gbà. Ní Jóòbù orí 30 ẹsẹ̀ 16 wí, Ọlọ́run ò ní fààyè gba àwọn tí wọn ò ní Ọlọ́run kan dúró wájú ẹ̀ láyé yìí àtayé tí ń bọ̀. Ìkẹta ni pé àwọn tí wọn ò ní Ọlọ́run, àwọn olóòṣà, ayé wọn ò lè ṣèso kankan fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ẹnikẹ́ni tó bá sì bá wọn kẹ́gbẹ́ yóò dàbí wọn. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kẹ́ ẹ bá olóòṣà kẹ́gbẹ́. Jẹ́ n ka Jóòbù orí 15 ẹsẹ̀ 34 fún ọ. Jóòbù orí 15 ẹsẹ̀ 34. Yá ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Olúwa ní nítorí pé ayọ̀ àwọn àgàbàǹgebè yóò túká, iná ni ó sì jó àgọ́ àwọn tó fẹ́ràn àbẹ̀tẹ́lẹ̀. Àjọ wọn Ọlọ́run ní pé yóò túká àwọn àgàbàǹgebè làwọn olóòṣà. Bẹ́ẹ̀ ni, àwọn olóòṣà. Ìkẹrin ni pé àwọn tí ọlọ́run náà máa ń láyọ̀ ṣùgbọ́n ayọ̀ wọn ò ní pẹ́. Ìwé Jóòbù orí 20 ẹsẹ̀ 5. Ó ní orin ayọ̀ èèyàn burúkú, ó ní fúngbà díẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, tí ẹ̀yin tẹ́ wá ń di òòṣà, tẹ́ bá lóòṣà pé yín, tẹ́ lóòṣà yẹ yín, ayọ̀ yẹn ayọ̀ tí ò ní pẹ́ ni o, kì í ṣe pé o já kàwé mímọ́ fún ọ kó má wò pé ọmọkùnrin ọ̀sá àmọ̀jẹ̀ pé lọ irọ́ ọ̀rọ̀ Ọlọ́run là ń bá yín sọ o. Wo ìwé Jóòbù orí 20 ẹsẹ̀ 5. Ó ní pé orin ayọ̀ èèyàn búburú ìgbà kúkúrú àti pé ní ìṣẹ́jú kan ní ayọ̀ àgàbàǹgebè. Gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ní Ọlọ́run alágàbàǹgebè ni wọ́n. Ẹ̀yin tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì, tẹ́ ń bọ òòṣà, alágàbàǹgebè ni. Olúwa ní orin ayọ̀ yín fúngbà díẹ̀ ni. Ìtumọ̀ ni pé tó bá yẹ yín láyé kò lè yẹ yín lọ́run. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Pé tó bá tiẹ̀ di èsì wàá dáa fún yín láyé, ó ṣèèṣì tó bá ṣèèṣì dáa fún yín láyé kò lè dáa fún yín lọ́run. Ẹ kàn máa kú tẹ̀yìn àtayọ̀ dìdìrín.
Olúwa wa lóhùn ò fẹ́ bẹ́ẹ̀ fàyè yín. Èyí tó ń sọ nìyẹn, pé ẹ kó ń díẹ̀, ewu ní ìṣòro ní kéèyàn má ní Ọlọ́run. Ìkarùn ni wípé ewu karùn tó wà ńbẹ̀ ni pé àwọn olóòṣà, àwọn tí wọ́n ní Ọlọ́run, wọ́n bá ké pe Ọlọ́run gbà lálùrí ìbádé, Ọlọ́run ò ní gbọ́, Ọlọ́run ò ní gbà wọ́n. Ọlọ́run ò ní gbà wọ́n. Olúwa sọ bẹ́ẹ̀ pé òun ò ní gbà wọ́n. Wọ́n bá ké nígbà tí làlúrí bá dé. Jẹ́ n ka Jóòbù yẹn náà orí 27 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 10 gbọ́rọ̀ Ọlọ́run. Nítorí kí ni ìrètí àgàbàǹgebè? Nígbà tí Ọlọ́run bá ké ẹ̀mí rẹ̀ kúrò, nígbà tí ó sì fà á jáde, ìyẹn ni pé ńgbà ọba kú tán bó ló yọjú sí. Torí pé òòṣà kọ́ ló fún ọ lẹ́mìí tó ń lò yìí. Àgọ́ ara tó ní òòṣà kọ́ ló ní. Ọlọ́run ọ̀run, Ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ fún ìhun ló dá ọ sí, òun ló fún ọ ní èémí inú rẹ̀. Tọ́ ọ bá wá kú kélé gbé ọ, tá à ń sọ fún ọ nìyẹn, pé kó já mi ń díẹ̀, ó léwu. Ó ní torí kí ni ìrètí àgàbàǹgebè? Nígbà tí Ọlọ́run bá ké ẹ̀mí rẹ̀ kúrò, nígbà tí ó sì fà á jáde, Ọlọ́run yóò wá gbàdúrà rẹ̀. Nígbà tí pọ́njú bá dé sí, òun á lè ní inú dídùn sí Olódùmarè, òun á lè máa ké pe Ọlọ́run nígbà gbogbo. Àwọn tó kódà kọ́ ọmọ bọ ẹbọ olúwo orí, kọ́ ọmọ bọ àwọn ẹbọra ọ̀run, kó jẹ́ pé ara rẹ̀ gan lọ bọ́. Àwọn kan wà rárá wọn ni wọ́n bọ̀, wọ́n gbàdúrà gbọ̀n dénú náà, Ọlọ́run ò gbọ́ tiwọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yìí gbọ́ igbe àwọn alágàbàǹgebè. Ṣé wá tún rí ewu kẹfà nípa Ọlọ́run ní fààyè gba àwọn tí wọ́n ní Ọlọ́run láti jẹ́ olórí lórí àwọn èèyàn tiẹ̀. Ọlọ́run yìí jẹ́ káwọn olóòṣà ó so lórí. Ẹnìkan lè sọ pé kílẹ̀ tí wọ́n sì sáwọn tí ń so lórí wa yìí náà sí kìí sí tó kò sí tí ń bọ̀ sánú wọn ni. Ó lè wà ń bẹ́ẹ̀, ṣùgbọ́n ìyẹn kọ́ là ń sọ. Ìṣàkóso òṣèlú kọ́ là ń sọ níbi. Ìṣàkóso tí Ọlọ́run ó fìyàn sórí àpèrè pé máa ṣàkóso àwọn èèyàn tèmi. Ọlọ́run yìí fi rúṣẹ̀ kò ní gbà. Ẹ wá rí gbogbo olóòṣà ló máa ní kanú. Bẹ́ẹ̀ ni gbogbo olóòṣà ló máa ní kanú. A máa ṣe bí oró ìtànnú wọn bọ́ ọ̀sẹ̀ wọn wọ́n gbẹ̀san. Kódà àwọn olóòṣà á ní wọn ṣọ́ọ̀ṣì. Gbàmí èèyàn àwọn la máa ń pè ní àwọn ọ̀tá àjùmọ̀gbé Bíbélì, tó jẹ́ pé tọ́ ọ bá ṣe ṣàṣìṣe kan tí wọ́n pẹ́rẹ́ ọ̀nà tí wọ́n fi gbà dá ọ lóró, òní wọ́n máa wá. Irú wọn ni Dáfídì sọ nípa wọn nínú ìwé Sáàmù, orin Dáfídì orin 55 ní ẹsẹ̀ 12, ẹsẹ̀ 20, ẹsẹ̀ 21. Níwọ̀ ọ̀rẹ́ mi tá a jọ ń lọ ilé Olúwa, tá a fi iná tán ẹni àjọ ń tọwọ́ bọwọ́, àwọn náà máa ń dání lórí. Iṣẹ́ táwọn tí Ọlọ́run máa ń ṣe nìyẹn. O lè ní Ọlọ́run ní bàbá rẹ kọ́ ọmọ aránró. O lè ní Ọlọ́run ní bàbá ẹ̀. O tọ́ mo ń sọ fún yẹn. O lè ní Ọlọ́run ní bàbá ẹ̀ kọ́ ọmọ ṣe bí. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí olóòṣà ni lọ́lọ́run. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kà. Ohunkóhun tó wù kó máa mú ẹ ṣe kà. Nítorí pé o jẹ́ ẹni tí Ọlọ́run ló fi ń ṣe bẹ́ẹ̀, ló fi ń dá ọmọnìkejì lóró. Ìta máa parí ẹ̀ sí ewu kẹjọ ni pé gbogbo àwọn tí Ọlọ́run ní Ọlọ́run náà máa ń fa aládùúgbò wọn ṣòfò. Wọ́n máa ń fa aládùúgbò wọn ṣòfò. Ìwé Òwe orí 11 ẹsẹ̀ 9. Ìwé Òwe orí 11 ẹsẹ̀ 9. Ìwé Òwe orí 11 ẹsẹ̀ 9. Jẹ́ ká gbọ́ ntọ́rọ̀ Ọlọ́run sọ. Gbogbo àwọn tí wọ́n lọ́lọ́run náà máa ń dáyàn, wọ́n máa ń fẹ́ àwọn aládùúgbò wọn ṣòfò. Ó ní aláìmọ̀ Ọlọ́run fi ẹnu rẹ̀ bà aládùúgbò rẹ̀ jẹ́, ṣùgbọ́n nípasẹ̀ ìmọ̀lódodo sá àsálà. Wọ́n fẹ́ ni wọ́n pa aládùúgbò wọn ni. Ọkùnrin kan nínú ìwé àwọn ọba kìíní orí 13 ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ 22. Wọ́n pọ̀ ọkùnrin ọ̀ní wòlíì àgbà. Àwọn kan wá olóòṣà ni wọ́n pera wọn wòlíì. Ibi ni wọ́n máa ń ṣe. Ọlọ́run kọ́ ló rán wọn ṣẹ́ ìkà. Ó dẹ̀ fi ẹ̀mí ọmọkùnrin yẹn ṣòfò. Òun náà ó fi àrékérekè ọgbọ́n ẹ̀wẹ́ tán. Ọlọ́run ní kí yẹn má jẹ níbi ọba lọ, Olúwa ló rán pé kò ní kó jẹ. Ọ̀nà tó Ọlọ́run ní ọmọ gbà oníbẹ̀ gan lọ́lọ́run ní ọgbà. Ìyẹn náà sì ó kú fẹ̀mí ara ẹ̀ ṣòfò. Ó ṣàìgbọràn sọ́lọ́run. Wòlíì àgbà náà ló tún fàṣọṣẹ sẹ́nu tó sọ pé àkìnìún ní ọ̀pá, bẹ́ẹ̀ ló sì rí. Ní Jésù fi sọ fún wa ní Mátíù orí 7 ẹsẹ̀ 15. Ó ní ẹ sá fáwọn wòlíì èké. Ẹ sá fún wọn, ẹ ṣọ́ra lọ́dọ̀ wọn, ẹ má sọ sísọ wọn. Ó lápá ní jẹ́ ìkókò ni wọ́n lè máa wọṣọ funfun, inú wọn ò funfun.
wọ́n lè máa ṣe dàgbà, wọ́n lè kọ́ àwọn èròjà wèrè kọ́ra, ẹ sá fún wọn. Olúwa ní apanijẹ ìkòkò ni wọ́n nínú, apanijẹ ìkòkò ni wọ́n nínú. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Ọlọ́run, ẹ sá kúrò nínú gbogbo àwọn ìtàn asán àti àwọn èèyàn jíjà, àwọn olóòṣà. Ẹ sá kúrò lọ́dọ̀ àwọn èèyàn kéèyàn, àwọn olóòṣà. Kò sí ní tẹ́ ẹ fẹ́ bá wọn ṣe, ẹ má sọ sísọ wọn. Olúwa ló sọ bẹ́ẹ̀. Tó bá ka Tímótì kìíní orí 4 ẹsẹ̀ 7, orí 6 ẹsẹ̀ 20, ẹ̀bà mi mímọ́ sọ látẹnu bàbá wọn ní sá fún gbogbo àwọn ọ̀rọ̀ ìtàn asán ká máa sọ fún pé nígbà ẹnìkan bọ̀ lálùdé ọ̀run, ibì kan ló dé sí jákujáku. Olúwa ní ẹ má fi tí yín sí gbogbo nǹkan yẹn, ẹ má fi tí yín sí gbogbo nǹkan yẹn. Ẹ̀yin tí ẹ wá ń gbọ́ mi yìí, ọ̀nà àbáyọ kan tí a fi mọ Ọlọ́run òtítọ́, Jésù ni o, Jésù ni o. Ẹ wò mí, Ọlọ́run yìí sọ́jà, wọ́n ní ọ̀nà kan ọ̀wọ́jà, tọ́lọ́run ò rí bẹ́ẹ̀ o. Pé tá a bá gbàdí òòṣà ọ̀dọ̀dọ̀ Ọlọ́run, a bá gbanú omi àdọ̀dọ̀ Ọlọ́run, tá a bá gbanú igi àdọ̀dọ̀ Ọlọ́run, tá a bá gbanú wòlíì eléyìí àdọ̀dọ̀ Ọlọ́run, tá a bá gbanú màmú eléyìí. Irọ́ o. Jésù sọ fún wa, ó ní èmi ní ọ̀nà kan ṣoṣo ló wà. Ó ní èmi ní ọ̀nà, èmi lòtítọ́, èmi ní ìyè. Jòhánù orí 14 ẹsẹ̀ 6, ó ní ẹnikẹ́ni ò lè lọ sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Jésù Kristi nìkan ní ọ̀nà sí ọ̀dọ̀ Bàbá. Nígbà tó ń fúnra rẹ̀ dé, ó sọ pé, ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a dẹrù wíwo lé lórí, ó ní màá fi ìsinmi fún ọkàn yín. Ẹ kóǹdé asán, ẹ kóǹdé asán. Ó ní ẹ gbàjàgà mi sí ọrùn yín, ẹ ti kájàgà wọn ọba olúwẹ̀rí, ẹ ti kájàgà wọn ọba ọ̀run, àwọn ẹ̀mí òfurufú, ẹ ti kó wọn sọ́kàn. Ó ní ẹ gbàjàgà tèmi sọ́rùn yín, àjàgà tèmi rọrùn, ẹrù mi sì fúyẹ́, ẹ rí ìsinmi fọ́kàn yín, ẹ rí ìsinmi fọ́kàn yín, ẹ rí ìsinmi fọ́kàn yín. Jésù tún sọ ní Máàkù orí 1 ẹsẹ̀ 15, ó ní ẹ ronú pìwàdà, ẹ sì gba ìyìn rere gbọ́. Kí ni ìyìn rere? Àní Jésù Kristi wá, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, ó wá kú fún ẹ̀ṣẹ̀ èmi àti tìwọ. Bẹ́ẹ̀ ni Jésù Kristi ó wá, ó kú. Jésù Kristi kú. Ẹ bá ní Jésù ò kú, Jésù míì ló ń sọ nípa ẹ̀. Jésù Kristi tí wọ́n bí nínú Màríà wúndíá, tí wọ́n bí lórílẹ̀‐èdè Ísírẹ́lì, kì í ṣe orílẹ̀‐èdè ibòmíì. Oríṣiríṣi Jésù náà ní bẹ nígboro ayé. Àwọn kan náà ti ń pera àwọn Jésù láyé ìsìn, nígbà ayé Jésù náà. Ṣùgbọ́n Jésù Kristi tá a pè ní ìrere tó gbọ́dọ̀ gbàgbọ́, ó ní ẹnìkan ṣoṣo tó wọnú ayé ìwá tí ò lẹ́ṣẹ̀, tí ò mẹ̀ṣẹ̀ kankan. Ó sì wá, ó sanwó ìtanràn tí ń bẹ láàrin àwa àtọlọ́run. Ó parí aáwọ̀ tí ń bẹ láàrin èèyàn àtọlọ́run. Nínú Genesis orí 3 ní ìjà ti bọ́ ayé láàrin èèyàn àtọlọ́run. Tọ́lọ́run lé, ó lé Ádámù. Gbọ́lọ́run sì lé Ádámù, ó kọ́ Ádámù tẹ́yìn ni. Èmi àtiwọ́ nínú Ádámù la wà, Ọlọ́run jọ kọ̀ wá ni. Ló fi gbọ́dọ̀ gba Jésù. Ẹ̀sìn kankan ò lè rìn lọ́wọ́, kọ́ amúra kankan sóòsà. Ibi tó fẹ́ bọ́rọ̀ ẹja yẹn, ibi tí ò ní pé ẹ rárá ni. Olúwa ní ẹ ronú pìwàdà, ẹ gba ìyìn rere gbọ́, ẹ gba ìyìn rere gbọ́. Ó ní ẹnikẹ́ni tó bá gba ọmọ gbọ́ yóò ní ìyè. Ó ní iye àwọn tó gbà, yẹn ni pé àwọn tó gba Jésù kìí ṣe ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì, ó lóun gba Jésù tí ò kú òǹdí òòṣà, kìí ṣe ẹni tí ó jẹ́ pé bàbá rẹ̀ ọmọ babaláwo ni ó wá ṣọ́ọ̀ṣì, ó wá gbàsọ àdúrà wọ̀, ó wá gbàsọ àdúrà wọ̀, ó wá ń lo àwọn àlùpàyídà, àwọn ìwé ògùn bàbá rẹ̀. Irọ́. Gbígba Jésù gbọ́ kìí ṣe ọ̀rọ̀ ọpọlọ, ọ̀rọ̀ kan ni. Ó dà ìwé ògùn bàbá rẹ̀ lẹ̀, bẹ́ẹ̀ ni ó kó ní ẹ̀sìn bàbá rẹ̀. Òótọ́ tí mò ń sọ fún ẹni, wàá kó ní ẹ̀sìn bàbá rẹ̀ ní àwọn tó gbà á. Àwọn la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ọlọ́run fẹ́ràn ara tó bẹ́ẹ̀ gẹ́, ó sì fi ọmọ rẹ̀ kan ṣoṣo pé bí ẹnikẹ́ni bá gbàgbọ́ kó má bàa ṣe gbé. Ègbé nínú ayé yìí ló ti bẹ̀rẹ̀. Kéèyàn mọ́ lọ lọ́run, ègbé kan ni. Tó dẹ̀ bá wa parí ìrìn àjò ẹ̀ láyé, a wá lọ sínú ọ̀run àpáàdì. Wá gbọ́, kí n fẹ́ nu ọ̀rọ̀ ìjóná ìṣe àpòsílẹ̀ orí 4 ẹsẹ̀ 12. Ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, pé kò sí orúkọ kan ṣoṣo tá a fi fún ènìyàn tá a fi lè gbà wá là. Jésù Kristi nìkan olóògbàlẹ̀ lọ. Jésù Kristi nìkan ní ọ̀nà tá a fi lè gbà dọ́dọ̀ Ọlọ́run, tá a fi ní Ọlọ́run ní bàbá, tí ó sì fi di Ọlọ́run wa. Ọba ìyè àti agbára, mo gbàdúrà pé kó mú ìmọ́lẹ̀ wá sínú ọkàn àwọn èèyàn yìí, kí
ìwọ tó ṣetán láti jáde ní òòṣà sọ fún Jésù, máa wí tẹ̀lé mi: Jésù Olúwa, mo ríra mi pé ẹlẹ́ṣẹ̀ ni mi, mo ti ń bọ̀ òòṣà ti pẹ́, dárí ẹ̀ṣẹ̀ jì mí. Lónìí mo ṣetán láti gbà ọ́ ní Olúwa ayé mi àti olùgbàlà ọkàn mi. Wàá máa jẹ́ bàbá fún mi, wàá máa jẹ́ Ọlọ́run fún mi. Láti òní lọ mo dá òòṣà nù. Bẹ́ẹ̀ ni mo kọ́ gbogbo ìwé òòṣà, mo sì fi jóná. Ìwọ nìkan ni wọ́n máa tẹ̀lé. Bẹ́ẹ̀ ni kó rí. Olúwa àwọn olúwa gbé àwọn èèyàn wọ̀nyí ró, fi oore ọ̀fẹ́ àti agbára rẹ̀ dì wọ́n mú títí dópin. Ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.